kò wú mi láti pé kí n pa ọmọ ìyá mi torí ìgbà tí ìbọn yẹn rú mọ́ mi lọ́wọ́ ṣé ń gbọ́ sà ìgbà tí ìbọn yẹn rú mọ́ mi lọ́wọ́ èmi gan mo tún lọ fà wọ́n wípé ẹ̀gbọ́n mi mo pa ọmọ ìyá mi. báwọn kan ṣe ń sọ pé ẹ̀fún ni làwọn kan ń sọ pé èdì ni ìṣẹ̀lẹ̀ tó wáyé ní bí ó ṣe kù ọjọ́ díẹ̀ kí ọdún parí. abúlé kan tí wọ́n ń pè ní abúlé tuntun ní ìjọba ìbílẹ̀ ọ̀dẹ́dá ní ìpínlẹ̀ Ògùn ní ìṣẹ̀lẹ̀ burúkú yìí ti wáyé. Lékan ló fa ìbọn yọ nítorí ẹgbẹ̀rún 4 náírà 4,000 naira tó sì pa ẹ̀gbọ́n rẹ̀. Túndé tí Lékan yìnbọn pa yìí jẹ́ oníjàgídíjàgan tó máa ń fi orúkọ Lékan mu ọtí àwìn kiri abúlé. Bákan náà tó tún ń da ọmọ ẹ̀gbọ́n wọn láàmú pé òun fẹ́ bá a ní ìbálòpọ̀ dandan kó tó di wípé ọmọ náà sá lọ kúrò fún Túndé ní abúlé. Àmọ́ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yóò wáyé, ọ̀rọ̀ owó kan tí Túndé jẹ arábìnrin kan tó ń ta ọtí ní abúlé náà tó mú láì san owó ló dá wàhálà sílẹ̀ tó di ohun tí Túndé ń fa àdá yọ tí Lékan náà sì yọ ìbọn tó sì yìn pa ẹ̀gbọ́n rẹ̀ ìyẹn Túndé. Orúkọ mi ni Lékan. Lékan kí ni? Lékan Lásìsì. Kí ni tó ṣẹlẹ̀ kó tó di pé o fìbọn ṣekú pa ọmọ ìyá ẹ̀? So ó jẹ èèyàn kan ní owó ní abúlé kejì. Níbo labúlé tọ̀dọ̀ tí? Abúlé tuntun labúlé tiwa. Níbo labúlé tuntun wà? Ọ̀nà Ọ̀dẹ́dá ń bá yìí ló wà. Ọ̀nà Ọ̀dẹ́dá? Bẹ́ẹ̀ ni sà. Níjọ́ tó máa ṣekú pa wọ́n yìí, kí ni tó fi pa wọ́n? Ìgbà táwọn ìjà tó kí ni tó wọ̀ kọ́kọ́ fi pa wọ́n? Ìgbà tó lọ yọ àdá lèmi yọ ìbọn. So ìgbà tí mo lè ṣe yọ ìbọn yẹn kò yé mi gan torí mi tẹ mọ nǹkan tí ó dé ní gbogbo táìmù yẹn. Níbo ni wọ́n ti rí ìbọn? Ọdẹ lèmi. Ọdẹ rú òní? Ọdẹ ìgbẹ́. Ọdẹ tó máa ń dẹ. Tó máa ń dẹgbó tó ń dẹgbó lèmi. Ó yá ṣàlàyé kí ni orúkọ bọ̀dá ẹ̀ tó ṣe kú pa? Túndé ni. Túndé kí ni? Túndé kò kù mọ́. Túndé kò kù mọ́. Ọmọ ọdún mélòó ni? Kò tí lè ju bá 43 bí nǹkan lọ́ṣà. Ṣé ẹ kì í ṣe ọmọ bàbá ni? Ọmọ ìyá ni wá. Ọmọ ìyá ni yín. Ní àwọn nǹkan wo ló ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ níwọ̀nba kó tó di pé inú bí wọ́n pé wọ́n forúkọ rẹ̀? Bí kọ́ lọ mu ọtí wọ́n máa lọ mu ọtí láàrin àdúgbò kò sí káàkiri. So ẹ̀gbọ́n wa kan dẹ̀ wà ní abúlé tó yẹ pé ìjọ tí ìyẹn dé tó yẹn gbé sickness wà ó ṣàmọ̀ ọmọbìnrin kan dání tí ó ti yé bẹ́ẹ̀. So bí kẹ́gbọ́n mi máa disturb wẹ̀ pé àfi káwọn bá sùn pé ẹ má bá family jẹ́ lélẹ́yìí. So ìyẹn kọjá lọ bẹ́ẹ̀ even though ọmọ òun gan àwọn náà ló mọ bí ọmọ yẹn ṣe padà sí Port Harcourt padà pé inú mẹ́rin tẹ́yìn tẹ́ bí sọ́hun ẹ̀yin náà tẹ́ mú kan wálé ẹ̀ láti máa fi okó tírẹ́sì ọmọ ẹ̀gbọ́n yín. So sometimes ọtún irú àpẹ́ nìkan náà ní Babadoyin ní Fòdù wọ́n wọnú compound wọ́n lọ gé ẹlẹ́dẹ̀ wọ́n bẹ̀ sí méjì ẹlẹ́dẹ̀ tó tọ́ wọ́n lọ ṣe wọ́n ní Babadoyin ṣe àwọn wọ́n ṣá wọnú compound ẹ̀ bí ọmọ ìwà jàǹdùkú bí nǹkan bí jọ̀gbọ̀n ẹ̀ ṣá so meanwhile so bí kẹ́ẹ̀dẹ̀ máa bá family jẹ́ gbé ọmọ. Lọ́jọ́ tí ìjà yìí ò ṣẹlẹ̀ láàrin yín kó tó di pò yìnbọn fún kí ni tó ṣẹlẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn? Ṣé láyé àárọ̀ ọjọ́ tí nǹkan ìfẹ́ ṣẹlẹ̀ tẹ́ lọ ń lọ sí ọjà? wọ́n lọ ọjà ni wọ́n gbé gàrí lọ sọ́jà ni so wọ́n gbé gàrí lọ sọ́jà ni woman yẹn fi ń bọ̀ tàdé ìpàdé ní títì tá máa wọ mọ́tò ni woman yẹn sọ fún mi pé ẹ̀gbọ́n mi tún ti jẹ owó pé tọ́wọ́n bá mú nǹkan kan ìgbà tẹ́gbọ́n mi dẹ̀ ti ọjà dé lèmi dẹ̀ sọ fún ìgbọ̀dá mi ẹ tún ti lọ jẹ owó síbi báyìí mẹ́wàá tó bá dẹ̀ jẹ́ ó káàkiri èmi náà máa ń pè tó rọrùn èèyàn mọ́ mi nínú àdúgbò yẹn. Owó kí ni ìwọ̀n bá wọn san? Owó tí nígbà tó bá ti tírẹ́tì yẹn bá ti ń. Bí èlò àti èlò ló ti bá wọn san rí? Kódà kò náà kà mo ti san ní 2,000 3,000 jù bẹ́ẹ̀ lọ sí òkè. Ètò ẹ̀ wá ń jágbẹ̀yìn sí èlò. Ètò wa ń jágbẹ̀yìn èlò ní 4,000 máa sọ pé ṣẹ́yìn nìkan ni iṣẹ́ ọ̀nà ìrọ̀ fi ń mu ọtí àbọ̀nà ìrọ̀ fi ń ra sìgá ẹ bá náyè nǹkan ẹ̀ ní láti máa lọ rà fi yàn náà. So iṣẹ́ mi lèmi dẹ́mọ̀ tí mo face. So àwọn ọmọ tọ̀dọ̀ mi náà wọ́n wà nìkan àwọn ọmọ ti tọ̀dọ̀ yín àwọn ọmọ ìtẹ́ gbogbo tẹ́ ń ṣe yìí ẹ̀ tẹ́ rántí àwọn ọmọ. Nígbà tó sọ ọ̀rọ̀ yìí fún wọn kí làwọn ṣe ní ọjọ́ yẹn? Wọ́n change ẹ̀ fún mi ní jíjà. Kí wá ni wọ́n ṣe? Wọ́n ṣàbẹ̀sì ní pariwo kíníkan ọlọ́nìkan kan kí máa gbáwò wàhálà mẹ́wàá ti yó tí ó ti yẹn sà. Ta ló kọ́kọ́ yọ nǹkan láàrin yìí méjì? Bàbá mi ló kọ́kọ́ yọ nǹkan ló lọ yọ àdá. Kí ni wọ̀ wá gbé? So ìgbà tó yọ àdá tọwọ́ nínú ilé ọ̀dọ̀ mi ìbọn tèmi dẹ́ máa gbé báyìí tí máa fi jáde báyìí mi mọ bí àárín ẹ ṣe kò yé mi ọlọ́mọ máa kárí ẹ̀ fún so níṣẹ́ ni. Ṣé ká nínú tó ti ń bí ẹ sí wọn tẹ́lẹ̀ ló jẹ́ kó gbé wọn? Kò wú mi láti pé kí n pa ọmọ ìyá mi torí ìgbà tí ìbọn yẹn rú mọ́ mi lọ́wọ́ ṣé ń gbọ́ sà ìgbà tí ìbọn yẹn rú mọ́ mi lọ́wọ́ èmi gan mo tún lọ fà wọ́n wípé ẹ̀gbọ́n mi
ẹ̀gbọ́n mi mo pa ọmọ ìyá mi so mo dẹ̀ dìde mo dẹ̀ jáde lọ mo fẹ́ lọ sí station mo wá pàdé PR ọdẹ mi lọ́nà wọn ni bọ̀dá mi báyìí ó ti happen so ni mo dẹ̀ fi di ìbí báyìí. tó túmọ̀ sí pé ẹ̀gbọ́n ẹ̀ wá ń kọ́ báyìí. ẹ̀gbọ́n mi ti dolóògbé. ó ti dolóògbé. Ọlọ́run kó ṣàánú. kí ló ń retí lọ́wọ́ ìjọba àtọmọ Nàìjíríà. àbí kí ọmọ Nàìjíríà kó gbà mí kíjọba kó gbà mí torí pé kí ni mọ́mí wa ti dàgbà ẹ̀gbọ́n mi kan náà dẹ̀ ti wà ní dùbúlẹ̀ àìsàn èmi náà sì ní méjì náà dẹ̀ níyà dẹ̀ ń wojú ẹ̀ báyìí so kí ọmọ Nàìjíríà kó gbà mí Ọlọ́run jẹ́ kára ṣìṣe o ìjẹ́ ẹnìkọ̀ọ̀kan wá dá o lágbá Ọlọ́run. àmọ́ wọ́n ló fi ìbọn pa ẹ̀gbọ́n. èmi ni mo yìnbọn mi lè parọ́ fún yín èmi ni mo yìnbọn mi lè parọ́ fún yín ṣé ó ti yé yín bẹ́ẹ̀ yẹn. orúkọ tí ọlọ́mọ ẹ̀ka rí ẹ̀fún kọ́mọ Nàìjíríà kọjọ torí tọ́lọ́run pé kọ́ gbà mí orúkọ ẹlẹ́ẹ̀kan sí ọwọ́ ọlọ́mọ àfi gbẹ̀tọ̀ wọn lọ́wọ́ ìjọba kọjọ. orúkọ ẹlẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Lékan Lásìsì. ibo ni ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. ọ̀nà abúlé tuntun ni. níbo la abúlé tuntun wà. ọ̀nà Dẹ́dá ni ó wà. ọ̀nà Dẹ́dá. Lékan ti bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ pé àṣìṣe ní ìṣẹ̀lẹ̀ náà òun láti pa ẹ̀gbọ́n òun. kí ọmọ Nàìjíríà kó gbà mí kíjọba kó gbà mí torí pé kí ni mọ́mí wa ti dàgbà ẹ̀gbọ́n mi kan náà dẹ̀ ti wà ní dùbúlẹ̀ àìsàn èmi náà sì ní méjì náà dẹ̀ níyà dẹ̀ ń wojú ẹ̀ báyìí so kí ọmọ Nàìjíríà kó gbà mí Ọlọ́run jẹ́ kára ṣìṣe o ìjẹ́ ẹnìkọ̀ọ̀kan wá dá o lágbá Ọlọ́run. Nafisat Badru ló ń ṣe àkójọpọ̀ ìròyìn fún ìkànnì Ojúkòrò TV.